gbogbo yín tẹ́ ń pity Dammy òwú tí ìyá rẹ̀ gbọ̀n lòun náà I'm sorry to say this I have never come for anybody's mother but eléyìí mà I will come for mommy Dammy's mother bí kí náà pè wọ́n mommy Dammy náà ni Queen Dammy's mother I will come for her yes Dammy I am not coming for you I am coming for your mommy that is selling hard drug fún àwọn ọmọ nílùú Ìbàdàn àwọn ni mo fẹ́ kọ́mù fún kí n tó wá sọ̀rọ̀ ẹ wo fídíò evidence yìí. Hello babe, good morning, how was so nice? Ṣé sùn dáadáa bẹ́ẹ̀rẹ̀ ni mi ló pè mí láàárọ̀ yìí wọ́n ní torí mo ti sọ fún wọn náà wọ́n ń gbọ́ wọ́n ń ta àwọn kìíní smoke yẹn bíi àwọn Canada àti loud nìbàdàn ṣẹ́gẹ́t ọ̀nà náà tó fi support business wọn torí provision náà ń tà èmi dẹ̀ ti sọ fún wọn time to time pé kọ́ má ta kìíní mọ́ because àwọn NDN ò bá mú wọn AFCC ebi ó ní mo ṣì béèlì wọn jọ̀wọ́ mi mo bí wàá mo sọ fún yín gbà èmi àtàwọn ẹ̀gbọ́n mi tá lọ béèlì wọn nígbà yẹn wọ́n ṣe wá pè mí sí pé àwọn fi àbúrò mi ìrọ̀kì báyẹn àwọn fi sí ṣọ́ọ̀bù lánàá àwọn fi sáré jáde kó tó dé NDL tó ti mú àbúrò mi ìrọ̀kì báyẹn báyìí wọ́n ṣàpè mí láàárọ̀ pé kí n yọjú sáwọn èmi dẹ̀ jẹ́ kó yé wọn pé àmì ìkọ̀lé wà bàdàn láìsí pé mo sọ fún yín kò sówó lọ́wọ́ mi wọ́n ṣàní kí n wọ́n bí àsọ fún pé màá kọ́kọ́ mo sọ fún wọn pé màá sọ fún yín náà pé nǹkan tẹ́ bá sọ pé kí n dágbére kó tó di pé mo máa lọ wọ́n ṣe pè mí sìn àwọn ganan jí mi pé kí n jẹ́ kí n mọ̀ náà. ẹ mọ̀ pé mọ́mí mi gangan ò gbọ́dọ̀ yọjú àwọn gangan náà tájẹ̀tì wa so èmi náà máa lọ máa mọ bí màá ṣe lọ síbẹ̀ tí màá lè lọ máa bẹ̀bẹ̀ àǹdẹ̀ bá ṣe máa wówó tá a fi máa béèlì ẹ̀ cause me understand mo ní kí n sọ fún mo ti pè ń bẹ̀rẹ̀ sí online kí n sọ fún yín kí n tó lọ mo ti sọ èmi àwọn ẹ̀gbọ́n mi gan ìgbà tí ẹ̀gbọ́n mi pè mí láàrin wọn ní láti máa para àti ní kó má tà mọ́ ṣé tẹ́ ẹ bá ta ẹ̀ lè wà ókè ni ẹni pé epo náà ara ẹ̀ lẹ ti ń rówó cause I don't understand. Babe ẹ tètè reply mi mo máa ti wà lọ́nà ṣé kí wọ́n padà ní báyìí mo ti wà lọ́nà. ṣé ẹ ti rí fọ́ọ̀sì ẹ̀tẹ́ ẹ̀gbọ́n bẹ̀ tó sọ pé ìyá wọn máa ń ta àwọn kànáà oríṣiríṣi fáwọn ọmọ ọ̀dọ́ ọmọ àwọn sọ pé àwọn ọmọ ìyàwó àwọn abíyá anímọ́ ní pé most of àwọn ayé tó bàjẹ́ yìí àwọn ìyá yín ló bàjẹ́ àwọn ìyá yín ni àwọn ìyá yín ló bàjẹ́ ìyá Dammy ìyàwó kábíyèsí ìgbà tó wàjà ọba Ọ̀yọ́ tó kú Dammy ìyàwó ọba Ọ̀yọ́ àbí àlè ọba Ọ̀yọ́ àbí ó bímọ fọba Ọ̀yọ́ tó kú ìyá rẹ̀ wà nínú àwọn tó ń ba ayé àwọn ọmọ jẹ́ ń bàdàn Dammy I am now orí fídíò yẹn náà torí pé èèyàn kọjọ comment abẹ́ fídíò kan ó call it out òun pe Kudirat òun call Kudirat out sorry mi ní wà láti ṣe pé bí a kì í sojú ṣáájú mi báyìí ìwọ tí wo bá ti ẹ̀ jẹ́ bí half of Kudirat as in bí Kudirat ṣe rí yẹn kò ní àlùbáríkà half ẹ̀ ò ní mọ̀ wá ayé rẹ̀ ò wá ní mọ̀ God I don't want to talk Kudirat ẹ̀yẹ single mother ni fine single mother tí ó fèsì iṣẹ́ ẹ̀ ni mo gbà tó ti gbọ́ Kudirat sí Abíọ́lá bọ̀ ni àbí Kudirat Adéníyì bọ̀ ni Mrs. Abíọ́lá èpò tó ṣẹ̀yìn ìwọ ló ní nǹkan ẹ̀ ó dẹ̀ ti ń bá ẹ káàkiri ìwọ tí yẹ ń tagbáná tí yà rẹ̀ ń ba yé àwọn ọmọ jẹ́ nílùú Ìbàdàn òun náà wá bọ́ sórí social media òun sọ̀rọ̀ in fact tẹ́tẹ̀lé mo rò bí a máa di kids pé lédi yìí ó yẹ kó fèsì iṣẹ́ ni kó wá tó máa ṣe Mandy Kiss tó ń bá ẹ sọ̀rọ̀ tó ń bẹ ẹ̀rìn gan sẹ̀gbọ́n mo pítí ọmọbìnrin yẹn ó wá ló fẹ́ gbowó díẹ̀ ni wo tó ti gbalé sí Lẹ́kì tó ti gbalé sàjẹ́ sọ iṣẹ́ tó ń ṣe lẹ́yìn ìgbà tó kó lọ́dọ̀ Portable tó kó bá ní class torí yẹn pé ni ṣé wàá sọ pé bá gbó lọ́wọ́ Portable Dammy sórí kan mi ìfẹ́ dá sí orí pé mo ti sọ̀rọ̀ tí màá sọ mo dákẹ́ ń bẹ̀ bọ̀ ilé ìbáyìí mo call rẹ̀ out mo call ìyá rẹ̀ out Ìbàdàn ló ti ṣẹlẹ̀ jẹ́ ìgbèdè Ìbàdàn fún ẹ mo kọ́ ẹ out mo kọ́ ọmọ mi ẹ out mo kọ́ gbogbo family yín out wípé ìkà ni gbogbo yín ìyá rẹ̀ wá ń ta gbáná báwọn ìjọba ìlú Nàìjíríà ò bá rí nǹkan kan ṣe sí àwọn ó sọ fún yín pé ìyá rẹ̀ ń ta gbáná
ìyá rẹ̀ wà náà tó bá yé ọmọ ọlọ́mọ jẹ́ àṣírí yóò mọ̀ tún ẹ̀kọ́ kan ni yóò mọ̀ tún ẹ̀kọ́ kan ni ẹ̀yin ìka yóò fò yá àdánù yàrá dáadáa yìí bọ́ síta kò wá ṣépè fún mi ẹkú mẹ́kú máa ṣe ń ṣépè ẹ ṣépè wọ́n ń ta gbáná ọlọ́pàá mú yín wọ́n lọ ń bèèdì yín ẹni tó yẹ kẹ́ ẹ lọ kẹ́ ẹ má dé mọ́ ha ó mọ̀ ṣe o ha mo lè sọ pé mi ò tiẹ̀ fẹ́ ní tiẹ̀ fẹ́ hàdí àwọn ká máa ṣe ká máa drag èèyàn lórí social media mi fẹ́ hàdí ẹ̀mọ́ lifestyle mi I just want to go my own do my program go inside kí n máa lọ gently àmọ́ mi nígbà kẹ́ bá yé ìjẹ́ fún wa ẹ̀yin ìka bí amọ̀ oró yìí Yàdámì ń ta gbaná ayé yín ò ní sẹ́tù Yàdámì onígbaná ayé yín ò ní sẹ́tù ẹ̀mọ̀ ìyàwó mọ́tà ti fi jà ní wèrè wá pọ̀ rẹ́rẹ́rẹ́ sókò ìyá rẹ̀ wà ní àwọn tó ń tà ẹ̀yin Nigeria police kí lẹ̀ ń wò Yàdámì ń ta gbaná ṣé ẹ tẹ̀ rí kábíyèsí o ọba tó wàjà ọba Ọ̀yọ́ eléyìí wọ́n á fi kí ọba tó ń ṣẹ̀yàn sórí ipò so it will not be in this video.